mo kí ìyá wa Ṣáàzìlì ẹ bá ń kí Ṣéhù Ṣáàzìlì ẹ bá ń kálùfà Ṣáàzìlì ẹ bá ń kí Ṣéhù Ṣáàzìlì ẹ bá ń kálùfà Ṣáàzìlì. ó dùn mí tìlú yìí ò tí ì ṣiṣẹ́ ẹ bá ń kí Ṣéhù Ṣáàzìlì ẹ bá ń kálùfà Ṣáàzìlì ẹ bá ń kí Ṣéhù Ṣáàzìlì ẹ bá ń kálùfà Ṣáàzìlì. wòlíì Ọlọ́run Àjì Ṣáàzìlì Ṣáàzìlì ẹ bá ń kálùfà Ṣáàzìlì ẹ bá ń kí Ṣéhù Ṣáàzìlì àrùnkùnlá ẹ bá ń kálùfà Ṣáàzìlì la ilaha illallah Ṣáàzìlì. La ilaha illallah Ṣáàzìlì. ọ̀dọ̀ Síbàwé Usara tí àfàwà Sàrùmí bá ń lọ òde kan tó jọ̀sán má fi kọ̀m̀pí ara rẹ tó o bá ń lọ sán àpọ́nlé ní mú àwọn débẹ̀ owó lè gbé wọ̀ lọ. àfàwà Sheikh Suleiman Síbàwé Usara kò yí ẹlòmíì àwa tá a sì ń sọ látijọ́ ìyá àyè má sọ sọmọ kí wọ́n máa kọ autographer wọ́n máa kọ autography yẹn wọ́n sì máa kọ biography yẹn bẹ́ẹ̀ bá kọ biography mi àbó kọ autography mi tí o sábà Sàrùmí ọ̀rí kọ kò gbá mi tó dà. àwa náà sì ti ń ṣe PhD lọ́wọ́ kódà kò pẹ́ mọ́ àwọn ni wọ́n sì pilẹ̀ kéwu wa wọ́n kọ́ wa lálùkùránì wọ́n kọ́ wa ní ìlìmí bọ́ wa wá ń wò wọ́n pé ẹjọ́ ń kọrin àfa wèrè ń ṣe ọ́ bọ̀nù o. tọ àfa lílé yìí o. kò jọra wọn o kò jọra wọn o bí irúwa ìgbẹ́ bá ń sọ̀rọ̀ búlúbúlù lájẹ lọ́dọ̀ rẹ o lásánù ni wọ́n jẹ o lásánù làwọ̀ jẹ lákánù ni wọ́n jẹ. ẹ ṣe sùúrù o. yóò tún rí màkọ́ ọmọ ẹ̀kọ́ tó rélé yìí ń gbọ́ yé. olúwa mi. Sheikh Suleiman Salih Sani Seriki Samari Senior Super Sussex Star Scholar Sophisticated Song Síbàwé Usara ẹ̀wọ̀ yìí máa kì í lọ bẹ́ẹ̀ bá dìde o ẹ kàn máa bọ̀ ẹ kàn tẹ́ ẹ máa bọ̀ bó lẹ́tì débi táyé òfin wa ní màkà àwọn fẹ́ gbọ́ yín ni ẹ kàn máa bọ̀. ẹ wá lọ́njà rí yín pẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Bàbá wa Àgbàlágòdì, bàbá Mùdírù wọn ń bẹ níbẹ̀. Assalamu alaikum. Ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ Maulana Sheikh Jamalu. Assalamu alaikum. Maulana Sheikh Shakir, mo gbé kíkì gbogbo tí ń jẹ́ Agodi látòkè délẹ̀ láfa kọ́mọ ní kéwú níbẹ̀. Assalamu alaikum. Bàbá wa nínú ilé wa tá a máa wá pé tì lápapọ̀ Maulana Sheikh Adamu mẹ́mẹ́ Babalágége nu mo tún dá yín kí. Assalamu alaikum. Bàbá wa nínú ilé wa bàbá wa àfa wa táyé ṣe lọlé àfa kan là á bá nílé. Bàbá mo kì í kú ìkàlẹ̀. Assalamu alaikum. Alfa wa Nurudini bí n bá ní kí n máa kíyàn látàná dòní. Bàbá wa Mèkúdí gbogbo ẹ̀yà afa ńlá ńlá tẹ́ ń bẹ ní kalẹ̀ tó fi wá dèrè gbogbo ohun tí ń jóbìnrin látòkè délẹ̀. Assalamu alaikum. Assalamu alaikum Mabubu. Wa rahmatullahi wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Àfáà táyé ṣe mo ti dé ti pẹ́. Àfọ olórin kan lọ́kọrin kan ó ní máa wá ìzùlẹ̀ wá ìzì láǹtú kíbalà.
حتى يعيها قلبه أولا يا قومي بو بين يا قومي بو بين يا قوم ما لوين لوبي كان يا قومي من أزلم من واعظ أخلف ما قد قاله في الملا àwọn àfọ́ni wá sí láyé lónìí kí ni ń ṣe wá tá a jẹ́ wá sí tá à ń ṣe fáwọn èèyàn ó sì ṣe lára tiwa náà bí mo ti tó àti bí kí n pé bí mo ti mọ ìṣẹ́ni tí ọmọ bò wojú agbo tí wàá lọ lè dúró sẹ́yìn agbo tí ò ní wojú agbo gbàrà ọlọ́run ti parí èyí o láàbí fákàrí wàlà mubaha tó bá ní fàárí ni wàlà fákàrí. ọmọ àfáà mi ni mo rí tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ó sì wà nínú aládàá tọ̀dọ̀ tèmi èmi ò kí ń fẹ́ firawọ́ tèmi kí n fi kẹ́ta wọn máa fa mi wọ́n wáyé tí wọ́n ní ọjọ́ ń ṣayé wọn wọ́n mọ olóhùn náà bá débẹ̀ bí ọba sí ẹni tí ó challenge mi ń bẹ̀ abẹ́ni tí ń tijú ń dára wò mí lò ń da ayé mi lọ yín mà lọ ni. ẹ̀yin àfa ẹja fẹlẹ́ yìí kọ́ wá sí tí ń túmọ̀ pé mo ti dé pẹ́ ìfẹ́ káàfà mi ọmọ gbọ́ kọ́ máa jẹ́ pé mi ní mọ̀ wá di stop ẹ̀ yọ́ mọ̀ wá padà níbi tí ń lọ ẹlẹ́lẹ́ni tó fẹ́ jáde tán yẹn ẹjọ́ olórawo rẹ̀ ọmọ ọlọ́mọ sì ti wà mẹ́nu kò sì rẹ̀ ní padà sẹ́yìn láéláé tọ́ ọba wa fẹ́ takú wípé kílé tó rí bẹ́ẹ̀ máa sọ fún ẹ wípé kó bẹ́ẹ̀ lọ. bàbá ó wà nílẹ̀ àṣà tó ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu alikali mahami gbogbo yín mo kí mínísítà sallu alayhi wa sallimu taslima sadaqallahu maulana alazim. wíwá tí atayese ní kí n wá wọn ò ní ń wá bí wá ṣe wá sí wọn ò sì ní ń wá bí ìwà akọrin nítorí akọrin tí ń bẹ níkàlẹ̀ stage artist tí ń bẹ yín lónìí ìyá wa náà ni Alájà wa Sayyida Fatima wọn ò sì pè mí wá bí wípé kíní kan gangan tí mo gbọ́dọ̀ ṣe ni àmọ́ ìfẹ́ àtìpìlẹ̀ náà ni tá a ti ń jọ ń bọ̀ pẹ̀lú àtàyèsè ó ti súnmọ́ gbọ́ ọdún báyìí ó pé tán tá a ti ń jọ ń bọ̀ èyí náà mo fi wá rí wípé nǹkan kan ni olólùfẹ́ rẹ ọ gbọ́dọ̀ mọ̀ tó o bá mọ̀ ṣàbòsí fún un ní al-aamilu bid-dulmi wal-mu'inu alayhi wa radin bihi shuraka òjíṣẹ́ ńlá Muhammad ló sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ilé gbàgbọ́ sí mọ́ra mọ́ máa fa àfàbìlì wá sí i dáadáa kíní kan náà ní bàbá jòkó kọ́ bá kẹ̀mí àtàfà àfọ̀ní ànímọ́díhùn ṣe mo fẹ́ mọ gbọ́ èyí máa fi tún àwọn nǹkan kan ṣe nínú ara mi ni tọ́ba yẹ kẹ́ bẹ́ẹ̀ lórí mo wá yẹra mi ń ṣe mọ́díhùn náà ni wọ́n ṣe àṣetọ́ba wa rí bẹ́ẹ̀ ẹni tí bẹ́ẹ̀ bá ní èyí ó ṣe mọ́díhùn yìí àìní ọmọ ṣètọ́jọ́ tiẹ̀ o bí ọlọ́run èmi lọ lèmi ló ń tèmi hùn ni ọba ṣé kẹfà ni ó ṣe mọ́díhùn tọ̀ ọmọ yìí náà ni ó ṣe mọ́díhùn ọ̀dà ajé ń bọ́ wọn lè kọ́ wa dá mi léèlérí. ẹni tí ń forí ọ̀la sọ̀la sóhun ni Muhammad mi ráwọn obìnrin wa rí bí wọ́n ti ń yọ̀ǹba nàbí Muhammadu ráwọn ọkùnrin ìdẹ́ndùnmí o ìdùnmí o ìdùnmí o ìdùnmí o lọ́dọ̀ àwọn ọkùnrin ìrẹ́lì tí ọba yòǹbó níṣẹ́ ńlá
Alfa Abdulwasi ṣé kí n fẹ́ kan gbé mọ́díwù yìí bí n ti máa gbé láìsùn ọ̀rọ̀ tálí káàlì sọ ọ̀rọ̀ ńlá ni keyboardist mò ń bọ̀ mo sì máa lò ẹ́ ọ̀rọ̀ tálí káàlì sọ ọ̀rọ̀ ńlá ni èmi ò kí ń lòdì ọ̀sán mọ́ bọ́ bàbá mi ń mẹ́ ó di kòríbìyà sí lójó rí bẹ́ẹ̀ àmọ́ láìsùn wàlímà mo tún polongo ẹ máa gbé bọ̀ àìsùn yàwó ẹ máa gbé bọ̀ Sulaimana ń tọ́ fẹ́ bá lọ́sàn wàá bá a lóru kílẹ̀ tó mọ́ àjẹ́ mú mi sí ni màá fi Muhammadu pa ẹ́ lórí bọ́ ọba tún wá kọ́ tó lò náwó màá mú Muhammadu sí ẹ lára Sulaimana ọmọ gbowó jáde lọ ní ẹbẹ̀ mo máa ń wí kinní kan wíkẹ́ gbogbo owó tẹ́ ẹ bá ná wá ànábì ní ọ̀nà. Bàbá o kọ́dà bẹ́ẹ̀ bá fún wa lásọ ànábì ní owó sọ. Bàbá tó wà fẹ́ bò ó tán yẹn kí gbogbo ẹ̀ kó fẹ́ kàn fún káyẹ̀yẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá bí n ti ń lọ rí gbogbo bí ti ń lọ láyé ìyún ráwọn èèyàn tí wọ́n ń ná ìmọ̀ye nǹkan kan fún mi àmáǹtì rẹ nìkan kọ́lẹ́mi lódìdí ọmọ rí mo wá ń sọ fẹ́yìn náà bẹ́ẹ̀ bá tún wá lè fún mi lọ́mọ ànábì ní ó fẹ́. Yàwó Gánìjà Allahu Akbar ìwọlẹ̀ ẹ má bínú tó kí n ṣàgbájá díẹ̀díẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti wá padà àmọ́ má jẹ́ ń dààmú rẹ jìnnà o torí àwọn alákìídà tọ̀hún tí n bá sọ fún ọ pé Muhammad ni ó ṣe gbogbo ànábì ni ó ṣe mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mi àti ẹ náà là ń jọ ń sọ mímu orí mi àti ẹ Muhammadu ni háwù apá wa háwù lára Muhammadu ni ikùn wa mímu ní lára Muhammadu ni dáàlì ẹsẹ̀ wa méjèèjì dáàlì ní lára orúkọ Muhammadu àṣẹ Muhammad ni ọ Muhammad lèmi náà àṣẹ Muhammadu ni gbogbo wa ajá kí gbogbo ohun tá a bá ti ṣe Muhammad ló ń ṣe kí ni Muhammad ló ń ṣe má ṣàbúrú o ẹni tí ń forí ọlá sọlá Al-Jawhari sóhun ni Muhammad mi sẹ́mi ni mo máa ń ti keyboardist Muhammad mi ń fẹ́ Muhammad mi ń fẹ́ Muhammad mi ń fẹ́ sẹ́mi ni mo máa ń ti Muhammad mi ń fẹ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ á pè é Sáúdà. á pè é lọ́rùn àpè Sáúdà ẹ padà iṣẹ́ tèmi kọ́ lẹ̀ ń jẹ́ nì ẹ ti mọ mi ẹ ti tó falẹ̀ jù ẹ ti mọ ibi tó yẹ kẹ́ ẹ dúró sí. Sulaimana mo yàn débi títí o mo jèrè Muhammadu láyé. gbogbo ń tọ́lọ́ ń ṣe fún mi bí n bá dá sí mẹ́wàá Muhammadu ló ṣe mẹ́sàn-án nínú ẹ̀. sallallahu alaihi wasallam. ẹ̀sùn síwájú díẹ̀ ẹ̀sùn síwájú díẹ̀. lọ́jọ́ máa wí pé ìwọ́sà pé kọ́ Sáúdà bọ́ọ̀bá tí wá Sáúdà lérí ẹ̀ wàá máa lò lọ́wọ́ wàá dẹ̀ máa rárá ṣe àpè Sáúdà àpè rárá ṣe sọlí àlá Muhammad sọlí àlá Muhammad Allahumma ya Rabbi sọlí àlá Yàwó Gánìjà wa sayyidi sadati nabi Muhammad khalila yauja bilimu asobi wanzilan. ولا تبقي يا على خيفه متاولا lábẹ́ madiu tá ń ṣe lọ́wọ́ níyọ lọ́mọ wọlé dé àyà àtàyè ṣe àyà wàlíùlọ́hì lẹ́yìn madiu ẹ̀tàlázàlá àìṣì bí hayatik táwọn tẹ̀mọ́ tàbí hayatik. kí ló dé tó lè gbádùn ara rẹ̀ wọ́n yí ànábì wọ́n wá rújú pọ̀ wọ́n yí Muhammadu wọ́n wá ń kanra wọ́n yí Muhammadu wọ́n wá ń bàrà jẹ́ wíẹ̀ṣ
wẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ ò lè bá wọn dárayá nítorí Muhammad. ẹ wá wò ó wò sódùn lóòótọ́ àbí ó dùn àwọn màá ní tí ń bẹ nínú ẹ̀ ní ẹ tẹ́tí sí o. yọ ọlọ́mọ káàbọ̀ sáàrin wa bá a bá ń sọ̀rọ̀ adorin bá a bá ń nàka adorin bá a bá ń pèdè adorin Àjàwá Saida Fatima. Kalila Yahuja bilimu asobi wansilan wala tabugiya an khayfi mutawalan wa kirimu bi magana ta'alahu manzilan ahakuiba billahi bil majdi wal ula nabiyullahu ala lijinani mubawu nabiyun 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 azimu likadari bilaki murisalu 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 lẹni tá a dáranṣẹ́ tọ́ba mọ̀ bẹ́ẹ̀ tọ́mọ̀ yọ alubi musikana tifulan wayu ni alon falilayi miliu wawu ala wa kimalon. Aminu, 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 lirisha dilibadi muwalu, Habibun, 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 Edwana, Habibun belinu foga. Abibu ń bẹ nínú mẹkálíìkì Abibu ń bẹ nínú elépo Abibu ń bẹ nínú oníṣu àkàwá sọ pé Abibu limalayin bàbá alágẹgẹ àmọ́ Abibu tí mo ń wí o Habibun 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 Habibun. Habibun bi asirarili kulubi munabau ọ̀rọ̀ tó bá yí bẹ́ẹ̀ ohibun nabiyal ashimiya muhammadan 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 indumio 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 ìrẹ́lì tí ọba yòǹbó níṣẹ́lá muhammadan 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 ajalariwara satan wa silan wa matidan wa tiyabahum nafusan wa tiwa lahum yadan atoba lahu rahmanu nashiyan wa maulidan famaza 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 la mimman khala falia kayabura odana ala kulli bannin ala kulli bannin ala kulli bannin ala kulli bannin falala la 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 ubana ẹ bá mi pé ká má dà lámú istijaba ká má dà lámú lámú istijaba ká má dà lámú Sulaiman ká má dà lámú lámú ọ̀dàlẹ̀ ká má dà lam 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 lam
lamu 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 khalifa lamu 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 lam 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 lamu 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 yusha wala huwa yushahu. Bangbe kini ti melo re afa wa taye se e ba nko waju meun yini kò lè ṣe mí sí ni yọmọ iyọ Jaqmal lójú ẹ̀yìn àfọwọ́ táyé ṣe iṣẹ́ bàbá alágége ọjọ́ síre tí mo fún yín la award tẹ̀lé ráyè wájọ náà ẹ wá jáde sí mi kẹ́ wá gbà á lọ́wọ́ mi ojú ayé ni mo fẹ́ kọjá lójú orí bẹ́ẹ̀ mo mọ̀ kí n gbé wọlé ẹ wá máa bá ń wí kíní kan fún Jaqmal bàbá wa táyé ṣe tí wọ́n bá ń bọ̀ ṣéde pé ń fetí ketí kò nídìí ká gbowó lédè eléyìí èyí ti di mọ̀jánà bàbá ṣé wọ́n ṣe bàbá ó ti di mọ̀jánà àbí òdì ni bàbá la kúrò mẹ́ẹ̀nà ṣé pé kò ní lọ ní mọ̀jánà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ wá bá ń dá wákà kan tí mo wá wí fataye ṣe níjó ní igi tẹ́ẹ̀rẹ́ yẹ̀gbó òṣùmàrè yọ̀run igi tẹ́ẹ̀rẹ́ yẹ̀gbó òṣùmàrè yọ̀run àtàyè ṣe yẹ wá o wàlíyùláì yẹ wá o ikú ò gbọdọ̀ pa fún wa. igi tẹ́ẹ̀rẹ́ yẹ̀gbó òṣùmàrè yọ̀run igi tẹ́ẹ̀rẹ́ yẹ̀gbó òṣùmàrè yọ̀run wàlíyùláì yẹ wá o àtàyè ṣe yẹ wá o ikú ò gbọdọ̀ pa fún wa. gbogbo ẹ̀yin tẹ́ ń já táyé ṣe yẹ́yẹ́ gbogbo ẹgbẹ́ Jaqmal wákà yìí ni ẹ bá ń dá o Sulaiman ọmọ Sàrùmí bí n tún débi ṣe ń lé bàbá Jaqmal ọ̀rí ayò ní látọ̀dún tó pẹ́ igi tẹ́rẹ́ yàgbó wàláyé òṣùmàrè yọ̀run ẹni tí mo fẹ́ lò náà ní wípé ẹ bá nà kásáfà Jaqmal ẹ pé o ikú ò gbọdọ̀ pa fún wa. 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 Waliyullahi mẹ́rẹ̀. ikú ò gbọdọ̀ pa fún wa. àfàwà táyé ṣe mẹ́rẹ̀ o. ikú ò gbọdọ̀ Jazakumullahu khairan. ikú ò gbọdọ̀ pa fún wa. ikú ò gbọdọ̀ pa fún wa. Ṣéhù Sàrùmí mọ̀rẹ́ o. ikú gbọdọ̀ pa fún wa. síbáwé ìṣúwàrà. ikú gbọdọ̀ pa fún wa. Sani Sauti. ikú gbọdọ̀ pa fún wa. síbáwé ìṣúwàrà. ikú gbọdọ̀ pa fún wa. àgbọ̀ ó ní tọ́lọ̀ wọn kálukú. ẹ kéwú lọ́dọ̀ wọn ẹ gbọ́dọ̀ mọ́ mi léyìn náà. èdè rẹ̀ ò pé. ayakumula. bàbá wa síbáwé ìṣúwàrà. adamallahu hayatahu wa hafidhahullahu wa ra'a. àbá wa Sàrùmí. bisimilá. ọlọ́run ló fi àlùbáríkà sáyé yín bẹ́ẹ̀. gidi bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ gan láyé èèyàn ó fọ́ kẹ́kà máa sọ̀rọ̀ lásán èèyàn máa fọ́ gidi ó pọ̀ kẹ̀ ó pọ̀ pa kpk ó pọ̀ pa pọ̀ jagbajagba. OPD ó pọ̀ dànù ká ló ní kó pọ̀. eléyìí ó pọ̀ kẹ̀. àfa àwa Sàrùmí ojú yẹ kó kún lọ. apádà sí ibú tí máa báyàn tí wọ́n fi wá ní àfa yín tẹ́ máa pariwo òun ẹ tún lọ pé wá kò lè sọ̀rọ̀ mọ́ ọlọ́mọdé ó bá yín. àmín ya Allah. Sàrùmí ọ̀hún tẹ́ máa ló lè máa ṣe ju kálukú lọ ẹ tún lọ pé wá kò lè jáde mọ́ ọlọ́mọdé ó bá àfa mi láíláí. àmín ya Allah. lakal mustaqbal àmín àmín. insha Allah. wa ma sha Allah. má gba owó yẹn o má gba bàbá rárá ìjọ wo láti sáyìn ní káàdì sí yín gbẹ̀yìn ẹ fi ra tòní náà ẹ má gba sẹ má gba ọlọ́wọ́n jẹ ọjẹ́ sí oúnjẹ fa àná má gbowó wa. ọlọ́run jẹ́ mi àláfíà yóò gùn sa ọlọ́run jẹ́ mi àláfíà yóò gùn gùn. ẹ tún ẹnu wa ṣe ẹ dán ẹnu wa gidi. ìwọ́ọ̀dì tí mo kọ owó rí láyé
àwọn tá a máa kọ owó fún tá a fi máa gba tako tí yín nù. bẹ́ẹ̀ni a ti kọ́ lónìí bá a gbà tí. àwọn tá a kọ owó fún nù àwọn àgbà tí yín kankan ò ní ṣe. Inshallah. Mọ̀lánà Sàrùmí iná àtẹ̀yìn náà ọ̀kan bọ́ọ̀ bá ti fẹ́ràn wọn mọ́kẹ́ o torí pé gbẹ̀yìn yẹn ó jẹ́ tọ́yẹ àti tọ́mọ rẹ̀. tọ́. bisimilahi rahman rahim inna atoyina kalkawfar fasalli li rabbika wanhar. inna sha'naka huwal abtar. àmín. àbá Sàrùmí èlògo ológo òun èsì bú ògo yẹn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni. àfa àti akọsí pé yóò ṣe mọ́díwù rẹ̀ nísìn. bẹ́ẹ̀ni. tóra àti sọ fún pé yóò ṣe mọ́díwù tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ó tún wá dùn mọ́ mi ọmọ àfa náà ni. bẹ́ẹ̀ni. òun jẹ́ ọmọ lẹ́yìn tiwa àwa ń tẹ̀lé àwọn àfa Sàrùmí ajẹ́pọ̀ ọmọ nu. bẹ́ẹ̀ni o. nínú tó táàpù lára wọn náà ni ó tún wí fún wa yóò sì dùn náà torí pé ni ó kọ́ ọlọ́dọ̀ rẹ̀ náà ní àlùbá.